You are also recognized, we appreciate your being here today, sir.
Tinubu máa tún ìlú ìṣèjúgbà ṣe é yọ. Èkó làwọn ti wá Àjànàkú of Lagos, alákòóso Òṣòdì. Èkó làwọn ti wá. Ẹ wo ṣé ribiribi, ẹ wo bí Èkó ṣe dà. Làá ṣe sọ pé bójú ò bá tẹ̀ ǹdẹ̀ tí ojú èmi ti kó. Ó la ṣe gbéra láti Èkó. Torí pé mo mọ̀ wípé àti àwọn ẹbí mi àti gúrùpù mi, àmọ̀pá aṣíwájú, sínétọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè tún ṣe. Ní àwọn agbọ̀ngàn ṣe rẹ́gísítà láti Àbújá ládá Àjànàkú alákòóso Tinubu teams ambassador lẹ̀ Àjànàkú alákòóso for Tinubu Shettima teams ambassador. Àwa pè ní Àtúnṣà. Àtúnṣà is one love one Nigeria. Àtúnṣà one love one Nigeria. Nítorí pé àmọ̀ pé Tinubu kí ló kù jẹ́fẹ́ sọ̀nà kí tó dá sílẹ̀ náà ní Sanwó-Olú sì ń ṣe. Tí wọ́n bá lè mú nǹkan tó wà lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà kí làwọn èèyàn wọn náà ti lóore fún. Àwọn òyìnbó awábí wọ́n dáṣẹ́ sílẹ̀ àwọn ilé awábí wọ́n dáṣẹ́ sílẹ̀. Tí wọ́n bá dáṣẹ́ sílẹ̀ tí a bá jẹ gbèsè àásọ gbèsè èèyàn lè fi sọ̀rọ̀ àdẹ̀kùn lóore mẹ́. Ọ̀pọ̀ lọ́wọ́ àfàṣíwájú ẹgbàgbé ọ̀rọ̀ àgbàkọ́ ẹni tó lọ́hùn fún
ẹ̀tọ́ náà ń fún yàtọ̀ sẹ́tọ́ wá lórí tí ìjọba ìdájọ́ pé ká ẹbú PPC ẹ bọ́ síta ẹ dìbò fún OPC ẹ dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe ti wà ẹ dìbò fún gbogbo àwọn gómìnà wọn àwọn tó wọ́n mú wọn. Òun jẹ́ mẹ̀kúnnù mọ́ gbogbo nǹkan abọ́sírọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀gẹ̀dẹ̀ orílẹ̀ ní babalájẹ jẹnẹra ọlọ́jà kúlò ṣòdì bákan náà láti sọ àdáṣe jáde pé mo kọ́ lọ́jà jáde à ń kọ́ mọ̀lú jáde à ń kọ́ lóṣèlú jáde gbogbo ẹ̀ ló ṣe lọ dá àtúnṣà sílẹ̀ kí a ti mọ̀ wípé bàbá wa Tinubu Aṣíwájú Bọ́lá Ahmed ó máa tún ṣe ó ní ìgbàgbọ́ nínú ara mi àti nínú Ọlọ́run àti nínú gbogbo àwọn tó nílé ayé ẹ̀sán ọmọ àjànà Òṣòdì.